kó tó di pé ọkùnrin àtobìnrin wọ́n máa dàpọ̀, bíi pé ká fẹnu kora wa lẹ́nu, ìyẹn tí à ń pè ní kissing, kí a fọwọ́ para wa lára tí wọ́n pè ní smooching, tàbí àwọn ẹlòmíì wọ́n lè lo ìka kan fi sí ojú ara obìnrin, eléyìí tí à ń pè ní fingering. ẹ jọ̀ọ́ gbogbo àwa tí à ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ tí a bá ti subscribe sí orí YouTube channel mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ọ̀fẹ́ ni subscription, wọn ní já dátà yín àbẹ̀wò yín. Ẹ máa tẹ like, ẹ máa tẹ share, kẹ máa comment, torí tẹ bá ṣe ń ṣe gbogbo yẹn bẹ́ẹ̀ ni YouTube á túbọ̀ máa gbé lọ sọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn. Ẹ jẹ́ kí a gbédè wa lárugẹ. Ẹ ṣé o. Ẹ káàbọ̀ sí kíláàsì tíṣà wa, níbi tí a ti fi èdè Yorùbá kọ́ sáyẹ́ǹsì, tí a ti fi ń kọ́ psychology, bẹ́ẹ̀ náà la tún fi máa kọ́ spiritual, àwọn nǹkan tó jẹ́ ti ẹ̀mí. Kó tó di pé a máa lọ sí nǹkan tí a fẹ́ kọ́ra wa lónìí, ẹ rí i pé àwọn orílẹ̀-èdè China àti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè káàkiri àgbáyé, èdè ìlú wọn òun ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ní gbogbo iṣẹ́ tí wọ́n kọ́ wọn, ìyẹn subject, òun ló jẹ́ kí iṣẹ́ yẹn kó yé wọn dáadáa. Ìdí nìyí tí àwa náà tí a fi gbé kíláàsì tíṣà wa kalẹ̀, níbi tí a ó ti ní àǹfààní láti máa kọ́ ara wa ní sáyẹ́ǹsì, psychology ni o, àti spiritual tó jẹ́ nǹkan ẹ̀mí. Kí ni a fẹ́ kọ́ra wa lónìí? Òun ni reproductive system. Reproductive system tí ó túmọ̀ sí wípé báwo ni a ṣe ń bímọ, báwo ni àtọ̀ àti ẹyin inú obìnrin, báwo ni wọ́n ṣe ń pàdé tí wọ́n fi ń di ọmọ. Ó yá, ẹ jẹ́ ká lọ. Nǹkan ọmọkùnrin ni à ń pè ní òkó. Ẹ ní bínú bí mo ṣe ń pè, nítorí pé àwọn òyìnbó tó ń kọ́ wa náà, àwọn náà ò ṣẹ́nu kò tó bá jẹ́ èdè tiwọn yẹn náà máa fi sọ. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, nǹkan ọmọkùnrin ni wọ́n pè ní òkó. Ojú ara ọmọbìnrin òun ni à ń pè ní òbò. Bí mo ṣe ń bá bọ̀, tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá fẹ́ bímọ, wọ́n ní láti kọ́kọ́ ṣe kí ni o, kí wọ́n bára wọn lò pọ̀, kí wọ́n bára wọn dàpọ̀. Kó tó di pé wọ́n bára wọn dàpọ̀, olóyìnbó máa ń pè nǹkan kan ní foreplay, tí ó túmọ̀ sí wípé a kọ́kọ́ bára wa ṣeré níbẹ̀rẹ̀ kó tó di pé ọkùnrin àtobìnrin wọ́n máa dàpọ̀, bíi pé ká fẹnu kora wa lẹ́nu, ìyẹn tí à ń pè ní kissing, kí a fọwọ́ para wa lára tí wọ́n pè ní smooching, tàbí àwọn ẹlòmíì wọ́n lè lo ìka kan fi sí ojú ara obìnrin, eléyìí tí à ń pè ní fingering, láti jẹ́ kí ojú ara obìnrin kí ó tutù, tí ó túmọ̀ sí wípé kí ó wet. Torí pé tí ojú ara obìnrin tí kò bá tutù, tí kò bá wet, ó ṣeé ṣe kírú obìnrin bẹ́ẹ̀, tí ọkùnrin tí ó bá ń bá lò pọ̀, tàbí tí nǹkan ọmọkùnrin ìyẹn okó tó bá wọlé sí ara ẹ̀, ó ṣeé ṣe kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa dùn ní ara. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a kọ́kọ́ gbọ́dọ̀ bára wa ṣeré ìṣáájú, tí olóyìnbó ń pè ní foreplay, nípa fífi ọwọ́ para wa lára, fífẹnu kora wa lẹ́nu, ká fọwọ́ sí ọyàn ìyàwó wa, ká fọwọ́ pa, ká gbẹ́nu sí, ká ṣe gbogbo ẹ̀ láti rí i pé ara obìnrin yẹn ó ti wà lọ́nà fún nǹkan tí a fẹ́ ṣe, àti ara ọkùnrin náà. Lẹ́yìn ìgbà tá a bá ṣe yẹn tán, ẹ jẹ́ ká wá bọ́ sí bí àtọ̀ gangan bó ṣe ń di ọmọ ní ara obìnrin. Tẹ́ bá wo bí dáadáa, nǹkan ọmọkùnrin òun ni a yà sí ibí. Eléyìí ni kórópọ̀n, òun ni olóyìnbó ń pè ní testis. Kórópọ̀n ni olóyìnbó ń pè ní testis. Nínú ẹpọ̀n wa, kóró wà nínú ẹ̀, òun ni olóyìnbó ń pè ní testis. Awọ tó bo ẹpọ̀n òun ni wọ́n ń pè ní scrotal sac. Tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti ṣe eré ìṣáájú tán, gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀, ọkùnrin á wá fi nǹkan ọmọkùnrin ẹ̀ á fi sí ojú ara obìnrin, tí ó túmọ̀ sí pé á fi okó ẹ̀ sínú òbò obìnrin. Láti bẹ̀, lẹ́yìn ìgbà tó bá fi sí tán, tó bá wù ú ó lè máa yí bí steering o, tó bá wù ú ó lè máa rò bí àmàlà, tó bá wù ú ó lè máa gun bí iyán, kó máa wọlé jáde, eléyìí tí àwọn olóyìnbó tí wọ́n pè ní thrusting. Tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tán, tó bá tó àkókò kan, ara ẹ̀ á bẹ̀rẹ̀ sí í ṣe bákan, ìyẹn náà pè ní orgasm, pé ara ẹ̀ ti ṣe, ó ti tó àkókò kí àtọ̀ kí ó jáde. Àtọ̀ ni olóyìnbó ń pè ní sperm. Àtọ̀ ni olóyìnbó ń pè ní sperm. Kété tí àtọ̀ yẹn bá ti jáde sí ara obìnrin, á wá gbanú bí lọ, ibi náà pè ní cervix. Cervix yẹn ó fún gan débi wípé kò sí bí okó ṣe lè gùn tó kó wọnú ibẹ̀ lọ. Àtọ̀ yẹn á wọlé
ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún wa lára ọmọkùnrin tí ọkùnrin bá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo sperm tó máa jáde lára ẹ̀ ìyẹn àtọ̀ tó máa jáde lára ẹ̀ ó lé ní 5 million ìyẹn mílíọ̀nù 5 tí òun ló dàbí kíní ẹ ti rí àtọ̀ yẹn òun ló dàbí kí náà pè é bíi ọmọ ọ̀pọ̀lọ́ òun ló dàbí ọmọ ọ̀pọ̀lọ́ tí ó wà nínú odò ṣe ti rí báyìí òun lélẹ̀ tí a bá fi ẹ̀rọ tí a mú ẹ̀rọ amú nǹkan tóbi tí olóyìnbó pè ní microscope tá a bá fi wò ó a rí i pé àwọn sperm yẹn wọ́n pọ̀ gan-an wọ́n pọ̀ bíi mílíọ̀nù 5 ni wọ́n tí àtọ̀ yẹn tó bá ti wá wo bí a wá máa wẹ̀ lọ bóyá láti ẹ̀ mọ̀ wípé obìnrin náà máa ń ní ẹyin nínú gbogbo àwa tí a mọ̀ ó ṣeé ṣe kí a má mọ̀ tàbí kán ti kọ́ wa nígbà tí a wà ní secondary school kó jẹ́ pé torí èdè òyìnbó tó fi kọ́ wa ń gbà yẹn tàbí pé ọpọlọ wa ò gbé dáadáa òun la tún kọ́ kí gbogbo wa kí a lè jẹ àǹfààní ẹ̀ àtọ̀ yẹn á wá máa wẹ̀ lọ obìnrin náà máa ń ní ẹyin bí adìyẹ ṣùgbọ́n inú ni ẹyin obìnrin wà obìnrin náà máa ń ní ẹyin nínú tí àtọ̀ yẹn bá ti wá ń wẹ̀ lọ ìyẹn sperm tó ti wẹ̀ lọ ibi yìí òbí náà pè ní ovary ibi tí obìnrin ti máa ń gbé tó ti máa ń yí ẹyin ti ẹ̀ nìyẹn inú ilé ẹyin obìnrin máa ń wà tí àtọ̀ yẹn bá ti wẹ̀ lọ á wá lọ fẹnu sọ ẹyin tí obìnrin gbé síta torí obìnrin náà máa ń lẹ́yin nínú á wá lọ fi ẹnu sọ ẹyin nínú obìnrin tó bá ti wá fi ẹnu sọ ẹyin nínú obìnrin bátọ̀ yẹn ṣe ń wẹ̀ lọ òun lélẹ̀ ó máa wẹ̀ lọ eléyìí tó bá kọ́kọ́ wẹ̀ débẹ̀ ó máa wẹ̀ lọ eléyìí tó bá kọ́kọ́ wẹ̀ dé ibẹ̀ tó kọ́kọ́ wẹ̀ dé ọ̀dọ̀ ẹyin yẹn á wá lọ fi ẹnu sọ ẹyin tó bá ti wá fẹnu sọ ẹyin yẹn tó bá jẹ́ pé ẹyin kan àtọ̀ kan tó bá jẹ́ pé àtọ̀ kan ó forí sọ ẹyin ẹyọ kan irú ẹni bẹ́ẹ̀ á bí ọmọ ẹyọ kan tí àtọ̀ yẹn tó bá lọ fi orí sọ ẹyin kan tí ẹyin ẹyọ kan yẹn tó wá pín sí méjì irú ẹni bẹ́ẹ̀ wá bí ọmọ tó jẹ́ pé ìbejì tó wọ́n máa jọra wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé àtọ̀ méjì ó forí sọ ẹyin méjì nípa kan náà á bí ìbejì ṣùgbọ́n wọn ò ní jọra wọn. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí àtọ̀ yẹn bá ti wẹ̀ tó forí sọ ẹyin yẹn á wá kúrò tó bá ti tó àkókò kan ẹyin yẹn á wá kúrò á wá máa bọ̀ ibi ni olóyìnbó pè ní oviduct ibẹ̀ ni ojú òpó tí ẹyin máa tọ̀ wá sí uterus yẹn ni olóyìnbó ń pè ní ilé ọmọ òun ni à ń pè ní womb náà uterus tó bá ti wá tí ojú òpó tí ẹyin máa tọ̀ wá ní oviduct ẹyin yẹn máa bọ̀ àti sperm yẹn nígbà tí wọ́n bá ti pàdé ara wọn wọ́n wá jọ máa kóra wọn bọ̀ wọ́n wá dúró sí ilé ọmọ ẹlòmíì ẹyin yẹn ń kúrò ń bí o tí bí ti máa ga sókè ṣùgbọ́n ó dára kí ẹyin yẹn kó wá sí bí àti àtọ̀ yẹn àwọn méjèèjì á parapọ̀ wọ́n wá sí ilé ọmọ tó bá ti wá á wá máa dàgbà díẹ̀ tó bá ti wá dàgbà tó pé oṣù 9 tọmọ yẹn bá ti dàgbà tó ti ń lọ sí oṣù 9 tó oṣù 9 bá ti fẹ́ pé á wá dorí kodò tó bá ti wá di dorí kodò bẹ́ẹ̀ yẹn ilé ọmọ rèé ojú ọ̀nà tó máa gbà rèé tó bá ti wá dorí kodò ṣe mọ̀ pé mo sọ fún yín pé ibi ìtínrín cervix ni á wá bẹ̀rẹ̀ sí í ṣí á máa la ẹnu á máa ṣí ìgbà míì wà táwọn míì wà tó jẹ́ pé cervix wọn kò ń ṣí rárá ìdí nìyí tó fi jẹ́ pé obìnrin míì kíní náà máa ṣe fún iṣẹ́ abẹ tí olóyìnbó ń pè ní CS iṣẹ́ abẹ náà máa ṣe fún tí ibi ìyẹn cervix tí kò bá ṣí òun ló fà á tí wọ́n fi máa ń ṣe iṣẹ́ abẹ fún obìnrin ní ìgbà míì. lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n sáré ṣàlàyé fún wa lérèfé kí a fi parí ti òní pé ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n bá bára wọn lò pọ̀ ibi tí sperm ti máa ń wá ìyẹn àtọ̀ lára ọkùnrin òun rèé láti inú ẹpọ̀n ni sperm ti máa wá ìyẹn àtọ̀ ni àtọ̀ ti máa wá agbanú ibi lọ ibi náà pè ní ojú òpó àtọ̀ ìyẹn ni a pè ní sperm duct ojú òpó àtọ̀ títí á wá gba inú ihò okó jáde láti ibẹ̀ tó bá gba inú ihò okó jáde á wọnú ojú ara obìnrin tí a mọ̀ sí òbò
pé ọkùnrin ó lè spam tó jáde lára ọkùnrin lẹ́ẹ̀kan ṣoṣo mílíọ̀nù bíi 5 ni ló máa jáde lára ọkùnrin lẹ́ẹ̀kan ṣoṣo. Nínú mílíọ̀nù bíi 5 yẹn tó bá wá lọ tó wọ́n wá máa sáré lọ, gbogbo wọn á máa sáré lọ, wọ́n á lọ pàdé ẹyin tí obìnrin tó gbé sínú. Eléyìí tó bá ti kọ́kọ́ forí sọ ẹyin tí obìnrin gbé sínú yẹn, òun ló máa di ọmọ. Gbogbo àwọn 4 million tó kù, gbogbo àwọn yẹn wọ́n padà, àwọn yẹn máa padà. Ẹyọ kan tó bá ti kọ́kọ́ forí sọ yẹn, òun gangan òun ló máa di ọmọ. Kété tí ó bá ti kúrò ń bí, á wá sí ilé ọmọ, ibẹ̀ ni ọmọ máa wà títí di oṣù 9. Tó bá ti di oṣù 9, ẹnu ọ̀nà yìí tó fún pọ̀ yìí á ṣí, á wá bẹ̀rẹ̀ sí á máa la ẹnu. Mo wá sọ fún wa, ẹni tí ẹnu ọ̀nà tiẹ̀ ibí yìí tó bá ti fún jù, o kò ní lè dá ọmọ bí. Iṣẹ́ abẹ òun ni wọ́n máa ṣe fún. Okùn tó so ọmọ àti ìyápọ̀ tí a máa ń pè ní ìwọ́, òun lolóyìnbó ń pè ní umbilical cord. Ibẹ̀ ni oúnjẹ, ẹ̀jẹ̀, gbogbo ẹ̀ láti ara ìyá, ibẹ̀ ló ń gbà lọ sí ara ọmọ. Gbogbo obìnrin tó bá wà nínú oyún kò dáa kí wọ́n bá máa mu àwọn nǹkan tó bá ti dàbí ògógóró, tó bá ti ní ọtí nínú. Ìwọ obìnrin tó bá lóyún kò dáa kán máa mú, torí gbogbo nǹkan tẹ́ bá jẹ sára láti inú ẹ̀jẹ̀ náà ó máa gbà wọnú ara ọmọ yẹn. Gbogbo àwa tí a tún fẹ́ mọ̀ sí lórí àwọn ìbálòpọ̀ nínú oyún, masturbation, ká máa bára wa, kéèyàn máa bá ara ẹ̀ ṣeré gangan títí tí ara fi máa tù. Gbogbo àwọn nǹkan yẹn, gbogbo ẹ̀ ni a ti kọ́. Ẹ lọ sí YouTube mi, ẹ rí. Ẹ ṣé púpọ̀.